kí wọn wọ́n ti ń dúró dè yín látẹ̀ nǹkan. Ẹ káàárọ̀ mo kí gbogbo ara rẹ̀ kí Frame FM náà wípé àkójúmọ́. Orúkọ tèmi ni Anuoluwapo Samuel aka OLUKAS Media. OLUKAS Media. Ẹ jọ̀ọ́ kí lẹ porúkọ yín? Anuoluwapo Samuel OLUKAS Media. Ẹ jọ̀ọ́ ibo lẹ ti derive orúkọ OLUKAS yẹn? Orúkọ yẹn lákọ̀ọ́kọ́ náà àti jẹ́ orúkọ kan tẹ́lẹ̀ rí, a wá rí wípé ó dà pé orúkọ yẹn ó ti kọ́mọ jù. Nígbà tá wá dé ìlú Èkó padà la wá wò ní Osun State. Ọ̀ṣun wọlé ṣá. Èmi lọ́mọ Èjìgbò, ọmọ Èjìgbò mẹ́kùn. Ẹ sọ̀rọ̀ sókè ẹjọ́ gbọ́ yín lé. Èmi lọ́mọ Èjìgbò dùn ní ojú abẹ lọ. Etí dùn yìí. Etí dùn ní ojú abẹ lọ. Etí dùn ní ojú abẹ lọ. Tẹ́ bá fẹ́ mọ̀ sí ẹ wá bá mi ní ọ́fíìsì. So ẹ ti ní kọ́ tí mo máa sanwó sí nǹkan tí mo máa tún máa gbórí kí yín báyẹn o. Kò tiẹ̀ sí wàhálà ohun tá a fẹ́ mú wá lórí ètò lé nìkan nìyẹn. Àwọn àyàbá làwọn yẹn. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ wo lẹ yàn láàyò? Photographer ni mí tí a mọ̀ sí ayàwòrán. Mo dẹ̀ tún jẹ́ àwọn tí wọ́n máa ń ya eré orí ìtàgé. Tó máa ń ya fọ́nrán. Tó máa ń ya fọ́nrán. Tí wọ́n dẹ̀ máa ń ṣe àtúntò eré yẹn náà. Dàbí ẹni pé wà lórí mọ́sàn ìbò. Ó lágbára. Ẹ bá wa tú palẹ̀ fún àwọn aráalé kán lè get nǹkan tẹ̀sí. Mo jẹ́ alátùtò eré tí a ń pè ní director film. Bẹ́ẹ̀ sì ni mo máa ń ṣe ayàwòrán wọn náà. Ẹ máa ń ya fọ́tò. Fọ́tò. Wọ́n gbọ́. Wọ́n gbọ́. Ẹ máa ń ya fọ́tò. Ẹ máa ń ya fídíò fáwọn èèyàn. Fún àwọn èèyàn. Ẹ bá fẹ́ ṣe wedding. Ẹ bá fẹ́ ṣe wedding. Ẹ bá fẹ́ ṣe ìkómọ, òkú àgbà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ni a máa ń ṣe cinematography náà tí ò ń ṣe wípé bóyá eré pátí nìkan. Ó dáa, a máa ń ya àwọn eré orí ìtàgé. Bẹ́ẹ̀ni, a máa ń ṣe yẹn náà. Ní àwọn tí wọ́n máa ń kọrin, ẹ ti parí orin ní studio, ó ti wà ní audio. Ẹ wá fẹ́ ṣe fídíò ẹ̀ náà. Fídíò ẹ̀. Ẹ ṣáà ń ya oríṣiríṣi àwòrán. Ẹni tí àwòrán a máa ń ya láti lè jẹ́ kí àwọn èèyàn rí níta pé ta ló wà nínú ohun yìí bí ẹ̀yin náà ṣe ń sọ̀rọ̀ yìí nísìn. Bẹ́ẹ̀ni ẹ lè yà mí kẹ́ gbé mi sáré. Ṣé mọ̀ wípé yàtọ̀ sí live tí ẹ̀ ń ṣe báyìí nísìn, ẹlòmíì kàn gbọ́ orúkọ yín ni wọ́n lè máa mọ̀ yẹn. So àwa pẹ̀lú àwọn tí wọ́n máa ń jẹ́ kí wọ́n rí ojú yẹn lọ́pọ̀lọpọ̀ tó já sí wípé tẹ́ bá máa débi irú Olúwàgà, ẹ̀dẹ́ Ìpájà, ẹ̀dẹ́ Ayọ̀bọ̀, wọ́n lè sọ pé àǹtí yìí ni a máa ń gbọ́ ohùn rẹ̀ ní orí ètò lágbolé orin ní Frame FM 104.5 FM ní Olúwàgà ní ọ̀dọ̀ Fẹ́mi Ìgbẹ́kẹ̀lé. So àwọn iṣẹ́ tí a máa ń ṣe. Iṣẹ́ tí ẹ máa ń ṣe nìyẹn. Ọ̀dà ẹ jẹ́ ká gbọ́ ìpolówó yìí. Bàbá padà dé, mo ní ìbéèrè kan tí mo ní fún àlejò wa láàárọ̀ yìí. Ní ètò wa lágbolé orin lórí ìkànnì Fame 104.5 FM. Gbogbo ohun tí arábìnrin yẹn tẹ́ gbọ́ tó sì ló fi ṣàlàyé rẹ̀. Jẹ́ kí mo wá bá yín fún báyìí àti pé Olúkàs gan bẹ lórí ìjókòó. Ṣé ẹ gbà mí kí n pè yín lórúkọ yẹn? Àǹfààní wà fún yín láti pè wá. Àǹfààní wà fún mi láti pè yín lórúkọ yẹn. Olúkàs àbí Olúkàs? Kò ń ṣe Kasim. Olúkàs. Àlejò mi lẹ́ni nǹkan ló máa nà kan nílùú ilé agodo láàárọ̀ yìí. Ó dá ohun tí àǹtí yẹn tí wọ́n ṣàlàyé lédè Gẹ̀ẹ́sì, ẹ bá wa tún ṣàlàyé ẹ̀ síwájú sí. Ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tí wọ́n sọ nínú fọ́nrán ìṣẹ́jú kan ó lé ní 12 minutes yìí tí wọ́n sọ àbí 12 seconds tí wọ́n sọ tó jẹ́ pé tí ṣàlàyé tẹ́lẹ̀. Wọ́n sọ wọ́n dárúkọ àwọn kọ̀ọ̀kan bíi pé bóyá èèyàn fẹ́ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ bóyá wọ́n dárúkọ kí ló pé OLUKAS film production. Ẹ bá wa ṣàlàyé ẹ̀ síwájú sí kó lè yá àwọn aráalé. Nípa ohun tí wọ́n ṣàlàyé níwọ̀nba ìṣẹ́jú kan, ó lé ní ìṣẹ́jú ó lé ní only 12 seconds. Ó dá ẹ má bínú tí bá ti wà lórí ètò tèmi, ẹ̀yin náà mọ̀, ẹ̀yin tẹ́ mọ̀ mí, ẹ mọ̀ mí ní orí TikTok wípé má sọ òyìnbó
a máa fi bẹ́ẹ̀ sọ Ìgbò púpọ̀. Ó lágbára. OLUKAS film production ó túmọ̀ sí wípé tí ẹ bá fẹ́ ṣe eré orí ìtàgé ẹ ní àwọn nǹkan tó ń pè ní talent, bóyá nípa ẹ fẹ́ sọ̀rọ̀ àbí ẹ wò ń gbà èmi náà lè pa àwọn èèyàn lẹ́rìn comedian àbí mo tiẹ̀ lè ṣe nǹkan tó já sí pé àwọn èèyàn máa wò wípé mo ṣe nǹkan yìí ó ní bọ́gbọ́nú. Motivational speaker. So kì í ṣe àwọn ti sọnù tí ń bẹ́ẹ̀ ta sí. kò ń ṣe èyí tó já sí wípé ẹ máa wò ẹ́ wò ń gbà olórí yìí nǹkan tẹ́ni yìí ṣe yìí ó kùn díẹ̀ káàtó rárá. La ṣe sọ wípé àwọn ọmọ tó bá wà bẹ́ẹ̀ tàbí àgbàlagbà tí ó bá wà bẹ́ẹ̀ tó wò wípé